Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé àsìkò yìí. A kú bó ṣe ń lọ. A kú iṣẹ́ ẹni. Ẹ ṣe gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo máa gbé, mo máa gbé gist ńlá kan báyìí wá fún wa. Wọ́n ní àwọn ọmọ Ilé Ifẹ̀, àwọn youth Ilé Ifẹ̀, wọ́n náà ya bo ààfin lénìí. Nígbà tí wọ́n ti mọ̀ pé ọ̀la ni D-Day tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ fún Naomi. Ìgbà tí wọ́n dẹ̀ dé ààfin, unfortunately for them, wọ́n ṣe dé ibẹ̀ wọ́n bá kábíyèsí. Wọ́n fẹ́ tó 1000 tó ń ya lu ààfin. Kí náà wá ẹ̀ bèrè pé kí náà wá. Àwọn olórí tó ń jẹ́ kí kábíyèsí gbádùn, àwọn olórí tó ń disturb nǹkan rí láàfin. Wọ́n lọ́wọ́ nìkan ló wá o. Àwọn tó ń sọ pé báwo ni ti Naomi ṣe jẹ́, pé wọ́n ò ní jẹ́ kí Naomi sinmi. Wọ́n láwọn náà wá bá. Wọ́n fẹ́ lé wọn dànù ni. Pé kí gbogbo wọn kan palẹ̀ mọ́ pátápátá. Because wọ́n ti ní wọn ò tiẹ̀ fẹ́ wọn láàfin. Pé kí gbogbo wọn kúrò. Wọ́n ní lénìí, tẹ́ bá rí, wọ́n ní ogunlọ́gọ̀ àwọn youth tó ń ya sí ààfin. Pé wọn ò fẹ́ káwọn olórí yẹn tó wà láàfin, pé kán lé wọn dànù. Wọ́n ṣe wá dé wọn wá rí kábíyèsí, wọ́n ní inú wọn wá dùn. Ayọ̀ wọn kún. Pé torí tí wọ́n bá kábíyèsí, pé wọ́n ti gbé ìgbésẹ̀ lóríṣiríṣi tẹ́lẹ̀. Pé kábíyèsí a máa sọ fún wọn pé kán ní sùúrù, a máa pàrọwà fún wọn. Pé ṣùgbọ́n lénìí tán rí kábíyèsí, wọ́n ní èní lénìí ń jẹ́. Wọ́n ní wọ́n ní bí gbogbo wọn ṣe gbọ́ pé àwọn youth tán pariwo. Wọ́n ní àìmọye àwọn tó gba fẹ́ǹsì lọ. Wọ́n gba fẹ́ǹsì sálọ. Wọ́n ní bí gbogbo àwọn kan sá pamọ́. Wọn ò rí wọn mú, wọ́n ní wọ́n dúró dè wọ́n, pé kò sí anybody tó ń rí nínú chamber ẹ̀ lénìí. Because tó bá jẹ́ pé wọ́n bá wọn, àlùpàǹdùgbà ló máa fi gbogbo wọn ṣe. Wọ́n ní enough is enough. Wọ́n ní tẹ́ bá rí gbogbo nǹkan tó ń kà sí àwọn olórí lára, tó ń kà sí wọn lórí, pé wọ́n sọ pé àwọn náà ò jẹ́ kí kábíyèsí gbádùn. Wọ́n ní wọ́n fẹ́ dethrone kábíyèsí. Wọ́n fẹ́ lé kábíyèsí kúrò ní orí oyè. Fáwọn olórí lásán lásán. Àwọn ìyàwó kábíyèsí lásán lásán. Pé àti pé wọ́n tún ní wọn ò gbọdọ̀ jẹ́ kí Naomi wọ ààfin. Pé ta ló sọ bẹ́ẹ̀? Pé Naomi fẹ́ wọ ààfin lọ́la permanently. Pé ta ló sọ pé t'Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni, ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n ní gbogbo nǹkan tó ń wá nìyẹn o. Wọ́n wá bèrè pé ta ni, wọ́n ní ìgbéra yẹn náà wá. Pé wọ́n ní wọ́n wá Mariam. Wọ́n ló ní wá sí láti ilẹ̀ ìgbéra kó wá máa fọwọ́ lálẹ̀ fáwọn láàfin. Pé òun gangan náà fẹ́ discipline, náà fẹ́ ṣe ṣége fún. Wọ́n lè yá Ashley. Ó ti lọ gbé fóònù, ti ń pe àwọn láfogidi. Pé kán sáré wá o, pé kábíyèsí ti rán gbogbo youth pé kán wá pa àwọn sílé. Kán wá pa àwọn mọ́lé. Pé kábíyèsí ti rán wọn. Whereas kábíyèsí, pé òun àti ìyàwó ẹ̀ ti sálọ sí ìlú London. Wọ́n á pa àwọn youth pé kán wá pa àwọn sílé. Wọ́n láwọn láfogidi wá ní àwọn ń bọ̀. Wọ́n ní wọ́n ti pè wọ́n. Bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n ti dé o. Bẹ́ẹ̀ tí wọ́n wá mọ̀ pé kábíyèsí ò sí ilé, wọ́n á sọ pé pé àwọn fẹ́ dethrone. Pé èní ni kábíyèsí, wọ́n fẹ́ dethrone ẹ̀. Léyìí tí kábíyèsí ṣe yẹn. Kábíyèsí lọ rán àwọn youth pé kán wá pa àwọn sílé. Ṣé ẹ mọ̀ pé wọ́n lè ṣe kán má kọjá ààyè wọn. Ìyẹn àwọn láfogidi. Ṣé wọ́n ti fi kan jófin náà, wọ́n ti fi méjì jófin náà nínú wọn. Àwọn yẹn ti fi ìrù fọ́nà. So ẹni tó kù, òun la mọ̀. Tó bá wù wọ́n, kán tọwọ́ wọn báṣọ. Tó bá tún wù wọ́n, kán ṣe gàlégàlé. Ògúnjayé ń dúró dè wọ́n. Wọn ò lè sọ pé wọn ò lè ní kí má kú. Ó dìgbà náà nà. Wọ́n bá ní lá
pé kábíyèsí ló rán wọn. Ẹ mọ̀ wọ́n láṣìlè ló lọ sọ fáwọn èèyàn ẹ̀. Ó pè wọ́n pé láfo pé wọ́n wá dé ààfin lẹ́nu. Pé torí ẹ̀ ní kábíyèsí ṣe sá lọ àti òun àti ìyàwó ẹ̀ náà bá rán àwọn yúùtù pé kí wọ́n pa àwọn mọ́lé. Nǹkan tá ṣìlè oníṣẹ́ ibi gbogbo inú ẹ̀ yẹn kìkì oró èṣù òun ló wà nínú ẹ̀. Oró ejò òun ló wà nínú àṣìlè. Ṣe bó dìgbà náà nà. Tó bá pé bọ́n ṣe ń dethrone èèyàn nìyẹn o. Ṣèbí kábíyèsí máa dé lágbára Ọlọ́run. Kì í ṣe kékeré o. Nǹkan tó wà láàfin yẹn ó lágbára o. Kádìyẹ tún máa jẹ̀ fún ara wọn. Ẹ rí i pé ó lágbára. Èmi ò rí irú ẹ̀ rí o. Mi ò mọ nǹkan tí kábíyèsí rà nínú igbá wọn tí ó sanwó òun àti Naomi. Kí ló dé? Kí ló dé Aṣógunláyé? Ogunláyé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin ara yín kì í ṣe pé tribe mi, orílẹ̀-èdè sí orílẹ̀-èdè kì í ṣe pé òun ni. Èdè yìí kan náà, orílẹ̀-èdè kan iye tá jọ ń sọ yìí. Nílẹ̀ káàárọ̀-o-jíire ta tún ń ṣera wa. Ó mà lágbára o. Yorùbá, Yorùbá. Eléyìí lágbára. Can you imagine? Wọ́n náà fẹ́ dethrone. Ó tiẹ̀ tó ìsọkúsọ ta tiẹ̀ máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn tó ń sọ pé àwọn olórí inú kábíyèsí pé àwọn fẹ́ dethrone, àwọn fẹ́ dethrone. Ta ló fẹ́ ṣiṣẹ́ yẹn bí ò ṣe Ashley àtàwọn Láfógìdì? Wọ́n wá kán dethrone kábíyèsí kóyè yẹn jẹ́ tiwọn. Tó gbogbo bá ń jẹ́ tọlọ́run, bọ́lọ́run ṣe máa fail wọn yàkàtà tó máa fail wọn woefully. Tí agbára Ọlọ́run dẹ̀ dúró síbẹ̀ nínú ayé kábíyèsí àti Naomi. Eléyìí lágbára o. Aṣógunláyé. Kádìyẹ tún máa jẹ̀ fún ara wọn. Eléyìí ni mi ò rí rí o. Nǹkan bẹ́ẹ̀ o. So Ọlọ́run ló ní káwọn yúùtù yẹn pé wọ́n bá àwọn olórí yẹn, olórí gbáàtú ẹ̀yẹ. Ẹ mọ̀ pé ìdúró sí ìbẹ̀rù sí fún wọn bí ẹni tó gbódó mì. Bọ́ ṣe wà yẹn. Ní tí Naomi fẹ́ dé sáàfin, ó máa tù ú lára o. Agbára Kristi á tù ú lára, á tù àwọn ọmọ ẹ̀ lára. Màá wo ibi táwọn olórí yẹn tún ṣe máa irú Mary àti Ashley tó máa wá sáàfin tó máa pàṣẹ tó máa fọwọ́ lálẹ̀ fún kábíyèsí àti Naomi. Tí bá sọ màá ní ó dìgbà náà nà. Bí Ọlọ́run ló dá wọn o, tó tún dá wọn tán ní Naomi àti kábíyèsí tó ń victimize àtàwọn ọmọ Naomi. Kò tiẹ̀ tó ìsọkúsọ tó wà lẹ́nu wọn. Instead kan sọ pé àwọn fẹ́ discipline, àwọn tiẹ̀ fẹ́ gbogbo tí wọ́n ìjà, àwọn fẹ́ pa, àwọn fẹ́ jà kán lè pa. Kírú àwọn ìyá àgbà àyà yẹn kó máa sọ pé àwọn fẹ́ pa Tádéníkàwò, àwọn fẹ́ pa ìbejì, àwọn fẹ́ pa Naomi. Wọn ò dẹ̀ kí ń sáré, wọn ò dẹ̀ kí ń fẹnu bò. Wọn ń gbẹ́nu sẹ́gbẹ̀ẹ́ kan tó bá fẹ́ sọ o. Wọ́n máa sọ clear. Wọ́n á dẹ̀ dákẹ́, wọn ò rí nǹkan ṣe sí i. Àbí ta ni máa sọ pé kò rí nǹkan ṣe sí i? Ọlọ́run ọba dákẹ́ dájọ́. Bí Naomi àti kábíyèsí tán bá rí nǹkan ṣe sí i. Wọ́n nìyẹn, àwọn máa pa, àwọn máa ṣe. Ó dìgbà náà nà. Ẹ̀mí wọn ńkọ́? Ṣé àwọn náà lẹ̀mí wọn àbí Ọlọ́run ló ní? So nǹkan ẹni tí ò lè dá, nǹkan tẹ́ ẹ lè dá, tẹ́ ẹ lè fi ìṣẹ́jú kan àbí ààbọ̀ ìṣẹ́jú sí ìgbésí ayé yín, ọjọ́ ayé yín. Ẹ máa sọ wípé nǹkan tí Ọlọ́run ti dá. Ẹ sọ wípé ẹ fẹ́ bàjẹ́. Ẹ fẹ́ bàjẹ́ ó dìgbà náà nà. Ẹ̀yin èèyàn mi. Mo máa ní kí n sáré gbé èlé wá fún yín torí bí mo ṣe gbọ́ pé ó yà mí lẹ́nu. Inú mi ti ẹ̀ ń dùn pé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n tiẹ̀ rí ìkan nínú àwọn oníṣẹ́ ibi yẹn. Ẹgba tó ń mú dání yẹn kán kọ́kọ́ fi lá wọn nídìí dáadáa. Àgàgà Mariam yẹn àti Ashley. Ẹ̀yin èèyàn ẹ bá mi share, kẹ́ bá mi like.
Mo dúpẹ́ 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 torí ẹ̀ mo ṣe ní jẹ́ kí n gbé wá sétí gbọ́ àwọn èèyàn wa torí at least wọ́n ní ọ̀rọ̀ lé ọmọ ilé tí ń jẹ. Tá a bá fún yín ní àwọn ọ̀rọ̀ yìí, báwo lẹ ṣe fẹ́ máa mọ bó ṣe ń lọ? Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A máa mú ìròyìn ayọ̀ míì wá fún sí etí gbọ́ wa. Etí wa la fi máa gbọ́ nǹkan rere o. A ní fi gbọ́ láburú ní orúkọ Jésù Olúwa wa. Àmín.